Koiki Media ṣé wọn náà rí nísìn ṣé o rí ọlọ́pàá any crime tó bá ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn máa rí ara tá à ń sọ nìyẹn o táwọn ọmọ Yorùbá tó ń bínú sí wa life ló ń wòye o ní aago méjì ṣẹ̀fẹ̀ lọ lù bó ṣe ń parade látẹ̀ǹkan nìyẹn security wọn ti ṣẹlẹ̀ Koiki Media tá a bá ń ti fún yín pé Nàìjíríà ò kì í ṣe country because báwo ni country ṣe máa wà tí kò lè protect aráàlú kò sí security àwa ń gbàdúrà àdúrà kọ́ ni security ẹ máa gbé helicopter sókè tá a máa fi wá Fúlàní nínú igbó ó sì ń parade ó sì ń parade ó tún lọ sí the other side lọ́hùn á tún padà wá báyìí tá a bá ń sọ fọ́mọ Yorùbá wọn ní ká shut up èyí tí bàbá Akíntóyè ń sọ nìyẹn èyí tó lóye olóyè ń sọ nìyẹn èyí tí gbogbo ọmọ Yorùbá ń sọ nìyẹn Koiki Media bringing the world closer to your doorsteps.